Aláròyé máa wí o. èyí ni bí orí ṣe kó igbákejì gómìnà yìí yọ nínú ìjàmbá ọkọ̀. igbákejì gómìnà ìpínlẹ̀ cross river dókítà peter odeh àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ kan lórí kó yọ nínú ìjàmbá ọkọ̀ tí ibà rán wọn sọ́rùn àpàpàǹdodo lọ́jọ́ àìkú sunday ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ ọdún 2026 yìí. ìṣẹ̀lẹ̀ yìí wáyé nítòsí ugep èyí tó wà ní ojú ọ̀nà márosẹ̀ ikom sí calabar níjọba ìbílẹ̀ yakov nípínlẹ̀ cross rivers. aláròye fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde tí akọ̀wé ìròyìn fún igbákejì gómìnà ọ̀hún fred abua fi síta. abua ní ìjọba ìbílẹ̀ ọ̀nbánlíkù ni ọ̀gá òun àtàwọn tó kọ́wọ̀ọ́rìn pẹ̀lú rẹ̀ ti ń padà bọ̀ lọ́jọ́ náà kí ìjàmbá yìí ó tó wáyé nígbà tó kù dẹ̀dẹ̀ kí wọ́n dé ugep tí í ṣe ibùjókòó ìjọba ìbílẹ̀ yakov. abua ní bírèkì ọkọ̀ àwọn akọ̀ròyìn tó kọ́wọ̀ọ́rìn pẹ̀lú dókítà odeh ló dédé daṣẹ́ sílẹ̀ lójijì léyìí tó ṣokùnfà bí mọ́tò yìí ṣe kúrò lójú ọ̀nà tó sì wọnú igbó lọ. ó ní nínú àwọn ọkọ̀ tó jáde pẹ̀lú dókítà odeh lọ́jọ́ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí mọ́tò toyota hilux kan àti èyí tó kó àwọn akọ̀ròyìn tí wọ́n ṣiṣẹ́ lọ́fíìsì igbákejì gómìnà nìkan ni wọ́n fara gbá nínú ìjàmbá ọ̀hún. ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn akọ̀ròyìn àti díẹ̀ nínú àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ tí wọ́n wà nínú ọkọ̀ méjèèjì ni wọ́n fara pa àmọ́ tí kò sẹ́ni tó kú lára wọn. akọ̀wé ìròyìn yìí ní kò sọ ohun tó ṣe ọ̀gá òun rárá nítorí ọkọ̀ tó wà nínú rẹ̀ kò sí lára àwọn tó ní jàǹbá. ọ̀kan nínú àwọn tó wà pẹ̀lú dókítà odeh lásìkò ìṣẹ̀lẹ̀ yìí nínú àlàyé tirẹ̀ ní bọ́ọ̀sì tó kó àwọn akọ̀ròyìn àtàwọn òṣìṣẹ́ tí wọ́n ṣiṣẹ́ lọ́fíìsì igbákejì gómìnà ló ṣèṣì yà kúrò lọ́nà lásìkò tí àwọn súnmọ́ agbègbè ibi táwọn sójà máa ń dúró sí nílùú ugep tó sì ṣe bẹ́ẹ̀ lọ kọlu àwọn nǹkan táwọn ọmọ ológun náà kó sọ́nà láti máa dá àwọn ọkọ̀ dúró. ó ní lóòótọ́ làwakọ̀ yìí pàdánù ìjánu ọkọ̀ rẹ̀ tó sì ṣe bẹ́ẹ̀ lọ kọlu àwọn ọkọ̀ míì tí wọ́n jọ ń rin ìrìn àjò nínú èyí táwọn èèyàn ti fara pa. irú ìṣẹ̀lẹ̀ yìí kan náà ló wáyé láàrin ojú ọ̀nà márosẹ̀ ondo sílùú ọ̀rẹ́ lọ́jọ́ etí friday tó kọjá. aṣòfin tó ń ṣojú àwọn èèyàn ìlàjẹ sí ẹsẹ̀ odò ìyẹn honorébù donald ọ̀jọ́gọ̀ lórí tún kó yọ lọ́wọ́ ìjàmbá ọkọ̀ tí ibà ṣekú pa á lójú ọ̀nà márosẹ̀ ondo sí ọ̀rẹ́ lọ́jọ́ tá à ń wí yìí. wọ́n ní í ṣe lọ́kọ̀ jíìpù tí ọ̀jọ́gọ̀ wà nínú rẹ̀ déédé gbókìtì láìrò tẹ́lẹ̀ lásìkò tó wà lórí eré tí méjì nínú àwọn tó wà pẹ̀lú rẹ̀ sì fara pa yànnàyànnà. olùṣeyẹ iyíáde ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì aláròye online tv.